mo ń sọ fún yín ní dájúdájú pé nípa ọ̀rọ̀ ọba nípa ọ̀rọ̀ àṣà Yorùbá Kabiyesitv nìkan máa wò. Èmi aláyélúwà ọba Saheed Adémọ́lá Ifáoyè Elegushi ìkúṣẹ̀ ńlá kẹta Elegushi ti lókàtẹ́ ní Etí Ọ̀sà nípínlẹ̀ Èkó. Mo wá ń sọ fẹ́yìn aráàlú pé Kabiyesitv òun ní ká máa wo because wọ́n ń gbé àṣà Yorùbá lárugẹ. Iléeṣẹ́ náà ní jóná, owó lọ́ọ́ fi ṣe, wọn ò dẹ̀ ní jẹ gbèsè lórí ẹ̀ o, Ọlọ́run á wà pẹ̀lú wọn. Mo ń sọ fún yín ní dájúdájú pé nípa ọ̀rọ̀ ọba nípa ọ̀rọ̀ àṣà Yorùbá Kabiyesitv ní ká máa wò. Ẹ ṣé gan. Kábíyèsí aláṣẹ èkejì òrìṣà o.